ẹ̀ ń tẹ́ ẹ bá mọ̀ wọ́n dáadáa ẹ̀ rí i pé wọ́n ti wá sórí ètò wa Èdè Òwúrọ̀ rí ńgbà yẹn ń tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ à ń sọ̀rọ̀ nípa sound engineering à ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀kọ́ ńgbà tó yẹ pé iṣẹ́ táwọn kọ́ tí wọ́n dẹ̀ mọ̀ dáadáa nìyẹn àbẹ́ ti fi iṣẹ́ yẹn lẹ̀. àtẹ́lẹwọ́ ẹni ni kò kí n tán níjẹ iṣẹ́ mi ni. iṣẹ́ yín ni òwò yín ni ẹ̀sìn iṣẹ́ yẹn náà lọ. kódà mo dẹ̀ mọ̀ pé nípa ọ̀rọ̀ òṣèlú lẹ́kìtì lọ́ṣùn ẹ̀wọ̀n lè fọwọ́rọ̀ yín sẹ́yìn bẹ́ẹ̀. kódà lẹ́kọ̀ọ́ gan. kódà lẹ́kọ̀ọ́ gan. wọ́n pẹ́ ilẹ̀ làpápá ilẹ̀ làjẹgúnlẹ̀ ilẹ̀ èdè gbogbo. ẹ̀yà sọ pé lórílẹ̀‐èdè Nàìjíríà. ọmọ Nàìjíríà rere ni mí tó ń fẹ́ ìlọsíwájú ìlú tó sì ń wá tó dáa fún orílẹ̀‐èdè ẹ̀. ibẹ̀ náà láti wà mọ́ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere tó ń fẹ́ ìlọsíwájú ìlú. ǹjẹ́ ẹ lè sọ pé lẹ́kìtì wípé dókítà Fáyẹmí ìjọba yìí ìjọba tá a lè sọ pé wọ́n gbìyànjú ni. sẹ́rí ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tó dájú ni pé láti 1914 tí wọ́n ti fún wa lórúkọ tó ń jẹ́ Nàìjíríà kó tó wá di 1960 tá a gbòmìnira àwọn nǹkan yẹn ó ti ń bàjẹ́ bọ̀ ó ti ń bàjẹ́ bọ̀ so àwọn èèyàn dẹ̀ ń fẹ́ kẹ́nìkan débẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo kó tún ṣe ẹ ti understand kò possible. Gómìnà Fáyẹmí ní Èkìtì èmi gẹ́gẹ́ bí ẹnìkan àwọn iṣẹ́ tó ṣe sílẹ̀ ń bẹ látàyè ìgbà tí wọ́n ti wà lóńdó láti rírú nǹkan bẹ́ẹ̀ ó gbìyànjú ká má fi irọ́ bòdodo ó gbìyànjú ó dẹ̀ yẹ kí wọ́n ó jẹ́ mú kí n sọmọ Èkìtì o ṣùgbọ́n kí lọ síwájú lè bá wà torí olóyìnbó ń pe kinní kan ní continuity ó better controversy for me ó gbìyànjú tẹ́ bá rí àwọn nǹkan tá a rò pé kò ṣeé ṣe lẹ́kìtì gómìnà ṣe ó dẹ̀ ṣe dáadáa. ọ̀dà tá a bá ń wo ọ̀rọ̀ tí àwọn kan ń sọ wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tún Èkìtì ṣe pé gbogbo ìdàgbàsókè tá a rí lẹ́kìtì wọ́n ní kì í ṣe àwọn ọmọ Èkìtì báwọn ọmọ Èkìtì gan ò gbádùn ẹ̀ wípé àwọn ará àta ni Dr. Fáyẹmí ló ń kó wá wípé kò dẹ̀ wà nù manifesto tẹ́lẹ̀ wípé nígbà bá débẹ̀ gbádùn ṣe gbẹ́ ṣàwo àwọn ọmọ Èkìtì ní ṣé bẹ́ẹ̀ lórí àwọn kú ni débi pé àwọn ò lè dá nǹkan ṣe fúnra wọn pé kó tiẹ̀ fọmọ ìlú ṣiṣẹ́. sẹ́rí ẹ jẹ́ ká lo Orísun tá à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ sì ń ṣe tó dáa tí gbogbo ayé ń wò yìí. bẹ́ẹ̀ni. sẹ́rí àwọn tí wọ́n jẹ́ orogún tí wọ́n wò pé kí làwọn lè fi ba orúkọ ara wọn jẹ́ kó ń ṣe iléeṣẹ́ yìí o pé bẹ́ẹ̀ ṣe ń gbókìkí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé àṣà Yorùbá ga táwọn míì ń lé kó dáa wọ́n á máa wá nǹkan míì tí òun ṣe tí yín wọ́n á máa sọ nípa yín kí wọ́n má bàa wo sáìdì yín kí wọ́n má bàa gboríyìn nǹkan tẹ̀ ń ṣe fún yín. sẹ́rí gómìnà Fáyẹmí èmi ò rírú nǹkan bẹ́ẹ̀ nínú ìwé ẹ̀ àti pé lápá ibì kan wà tó yẹ pé wọ́n pe àwọn kan olóyìnbó ń pa àwọn kan ní pé expert àwọn tó mọṣẹ́ níbi iṣẹ́ gangan tí n bá jọmọ Ọ̀ṣun state tí mo bá wà níjọba tí n bá wò pé mo nídìí iṣẹ́ kan ń bì kan ẹni tó yẹ kó ṣiṣẹ́ yẹn ọmọ Èkìtì tàbí ọmọ Kwara tàbí Haúsá ni kó lè bá a yọrí káràlú lè bá a jàǹfààní àwọn yẹn ni màá pè o. one èkejì níbi táwọn yẹn lè mẹ́nu lọ nípa ká gbéṣẹ́ jáde sẹ́rí torí bí mo mọ̀ pé ń lọ tẹ́fẹ́ pa lówe nìyẹn pé àwọn òyìnbó ará àtàná ń gbéṣẹ́ fún ó máa rí bẹ́ẹ̀ gbọ́n mi ẹ jẹ́ ká ti bi sànà kí èso ogun mo nílé iṣẹ́ mo fọmọ ẹbí mi síbẹ̀ mo fọmọ ìyá mi síbẹ̀ láàrin ọ̀sẹ̀ bíi 3 owó tá a fi dá léṣẹ́ lẹ̀ wọ́n ti kó jẹ wọ́n ti ná àwa lọ bá ẹbí àfọlọ́pàá gbé ẹbí ti dìde wọ́n pe baálé wọ́n pọ̀ bá wọ́n pe oníjòyè wọ́n pe ìyá ń kúnlẹ̀ pé wọlá ọmú kan náà tẹ̀jọ́ mu tó bá sára àta ni mo gbé fún sà ẹjọ́ o ṣé mi ní bá a fà á débi tí mi ní mú débi tí mi ẹ̀sìn tinú lẹ̀ so àwọn èèyàn kan wà tó ń gbéṣẹ́ fún it happened during the time ẹ má bínú ó ṣẹlẹ̀ láyé Bọ́lá Ahmed Tinubu ńgbà tán wà níjọba ó gbéṣẹ́ fáwọn olóṣèlú kan ó gbéṣẹ́ fáwọn ará tó jẹ́ èèyàn wa kan wọ́n á dẹ̀ gbowó wọn á kówó sápò wọn á ná ìdí nìyẹn ló fowó pé tẹ́ ẹ bá ní ọ̀pọ̀lọpọ̀ ń sìn tẹ́ ẹ bá ní ẹ fẹ́ dì pẹ̀lú wọn àwọn tó máa pè wá wọn á lẹ rọ́bà fín gbà tẹ́ bá dá wọn lò wọn á lẹ rí jòyè fín wọn á lẹ rẹ́bí fín àwọn tó ń mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tọ̀ ní tó máa sọ so téèyàn bá fẹ́ ṣàṣeyọrí dandan ni kó lọ gbé ará àta tó mọ̀ wípé
tí mo bá gbéṣẹ́ fẹ́ nìyí tó bá ṣèṣekúṣe mo mọ bí màá ṣe fèsì ẹ̀ tí màá ṣe bá a fà á tí màá ṣe dí pẹ̀lú ẹ̀ ìdí nìyẹn tí o fi jẹ́ pé ará àtàǹgbà míì ni wọ́n ń gbéṣẹ́ fún ó ń happen lẹ́kọ̀ọ́ ó ń ṣẹlẹ̀ lẹ́kìtì ó ń ṣẹlẹ̀ lọ́ṣùn ó ń ṣẹlẹ̀ lẹ́dó ó ń ṣẹlẹ̀ ní Ogun State kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ torí bàbá mi àwọn èèyàn wa gangan àwa gangan fúnra ara wa là ń ṣera wa torí mo mọ̀ pé ibi tẹ́ ń lọ nìyẹn ni pé nípa aṣẹ́ wọn pé jẹ́ gbéṣẹ́ síta wọ́n á gbé síta tọ́ra àwọn tẹ́ máa gbé fún wọn ní ṣe wọn dẹ̀ ní ibi tí wọ́n dẹ̀ máa ti lọ fẹjọ́ yín sùn àwọn ganan dẹ̀ máa bà yín jẹ́ it's better kẹ́ gbé fẹ́ni tó máa jẹ́ kí sẹ́yìn yọ. ẹ jẹ́ kí n tún béèrè wọ́n fẹ́ ṣe ìdìbò election ń bọ̀ báyìí èmi ò tí ì dẹ́kìtì o mi ò tí ì mọ̀ bó ti rí o bóyá láàrin bí ọ̀sẹ̀ mélòó kan kémi náà tẹ̀ débẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn ká lọ mọ bí ibẹ̀ ṣe rí bọ̀ ìròyìn tá à ń gbọ́ ni wípé ibẹ̀ ipò ń gbóná Káyọ̀dé Fáyẹmí wà ń bẹ̀ Ọpẹ́yẹmí Bámidélé MOB wà ń bẹ̀ Dr. Fáyẹmí wà ń bẹ̀ wípé ọ̀hún gbóná janjanjanjanjan báyìí. wẹ́ ní tèmi èmi ò rí tó gbóná ń bẹ̀ ẹni tí ò ní kan ṣe ló máa jẹ́ kó gbóná sẹ́rí election àwọn tẹ́ fẹ́ dìbò fún kọ́nà mú gbóná o àwa tá a fẹ́ dìbò ni o torí ó máa hard kéèyàn tó kó máa tàdá lé mi lọ́wọ́ kó máa ní kí n lọ jà ẹ̀ẹ́dẹ̀ ní rí gọ́vnọ̀ mínísítà deputy gọ́vnọ̀ alága kanṣu kó gangan kó bọ̀ dání kó ló ń fẹ́ jà ẹ understand àwọn èèyàn ni wọ́n ń fẹ́ para wọn lórí ohun tí ò yẹ kí wọ́n para wọn lé Èkìtì lọ́wọ́lọ́wọ́ yìí ojú ti là ju ayé ìgbà táyé ń sọ wípé ó máa dogun wọ́ọ̀ tiẹ̀ lọ ẹ understand. òun ní ẹ náà mo fẹ́ sọ pé ṣé kò ní dàbí ti wẹ́ẹ̀ tí. ó lè dà bẹ́ẹ̀ reason ni wọ́n pariwo jù bẹ́ẹ̀ lọ láyé election tó kọjá lọ lóńdó pé ó máa di ti wẹ́ẹ̀ tiẹ̀ wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ ní ti Ẹdó pé wàhálà máa ṣẹlẹ̀ wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ ní ti Anambra pé wàhálà máa ṣẹlẹ̀ ẹ understand àwọn èèyàn gan mọ bí tí wọ́n ń lọ ń sìn tó o bá ti gbé wàhálà wá ẹni tó ń gbé wàhálà bọ̀ tó bá rí i pé wọ́n gangan ò nídìí wàhálà ó máa gbé wàhálà ẹ̀ jìnnà